من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلاة وسلاما على رسول الله. Àwa sọ̀rọ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run níbi lábúrò ẹni ẹ̀kọ́ ẹni òfò ẹni kàlákà. Àwa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọba Allah subhanahu wa ta'ala. A sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sàhábà al-kiram àti gbogbo àwọn tó dó lórí kẹ́límà la ilaha illallah. Ọlọ́run má yọwọ́ ọ̀kẹ́ rẹ̀ kò ní ara ẹnì kọ̀ọ̀kan wa. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbà ńláyé tẹ́ ẹ jẹ́ ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ìbùkún Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé. Lónìí yìí pẹ̀lú ògo tọlọ́run ọ̀rọ̀ oúnṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun láàsọ fún wa nípa tí wọ́n ń pè ní gbèsè ọ̀rọ̀rùn gbèsè òṣèkéní o gbèsè ọ̀dà lọ́rùn. Ẹnikẹ́ni tó bá jẹ gbèsè kò ní wà dáná Ọlọ́run. Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam wípé ẹ̀mí rẹ̀ báyìí wọ́n so kọ́ báyìí ni. Qala Rasulullah sallallahu alayhi wa sallam nafsul mu'min mu'allaqatun bidaynihi hatta yuqda anhu. Òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́yìn tó bá jẹ́ mùmínì Ọlọ́run tó jẹ́ olùjọ́sìn fún Ọlọ́run ọba mu'allaqatun ẹ̀mí rẹ̀ báyìí wọ́n ṣe kí ni wọ́n so kọ́ báyìí jọ ń gbèjà àdìkámà bidaynihi pẹ̀lú gbèsè tó bá jẹ hatta yuqda anhu títí tẹ́ ìbá ṣe gbèsè ọrùn rẹ̀. Ìyẹn sọ fún wa wípé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́kùnrin lóbìnrin lọ́mẹ́kẹ́ lágbàlagbà ẹnikẹ́ni tí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ bá jẹ gbèsè ó wọ́n bọ́ sálì kìyàmà ẹ gbà gbìyànjú láti san gbèsè ọrùn rẹ̀. Àwa tá a sì wà lọ́wọ́lọ́wọ́ báyìí táwa náà bá jẹ́ onígbèsè ẹ jẹ́ ká sọ fún àwọn ọmọ pé ìrẹ́ ọmọ mi o wọ́n jẹ ya alágbájá lówó wọ́n jẹ ya àtàmọ̀dọ̀ lówó tí mo bá kú tán ẹ gbìyànjú láti san gbèsè ọrùn mi ká lè bá wà dáná Ọlọ́run. Bàá fún yín ní tàrápẹ́ kan láyé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí òkú kan bá kú tó bá ní ya Rasulullah ẹni báyìí ti kú o bó láti fẹ́ sí tí a ti gbé òkú yẹn kalẹ̀. Gbólóhùn tí ọkọ̀ ti ẹnu Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ọkọ̀ tẹ̀lé jáde pé ta lòkú ìjẹ ní nǹkan. Ìyẹn ni pé ọ̀n wá hápù ọ̀n wá ìyọ́nú Ọlọ́run ọ̀n wá àforíjì Ọlọ́run fókù náà pé kọ́n bá wọ́n Ọlọ́run jọ ń gbé di àlìkìyámà. Ẹ̀yin ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam gbèsè kìí ṣe ń tọ́ da o. Ẹ jẹ́ ká gbìyànjú àwọn mi ò jẹ̀já nífà rí pé ní tó bá wù yín ní kẹ́ ẹ ṣe kíníkan ìlé wá para mi ìlé ṣe kíníkan ẹ dákun ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run gbèsè kìí ṣe ń tọ́ da o. Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam pé tí mùmínì kan bá jẹ gbèsè ẹ̀mí rẹ̀ báyìí wọ́n so kọjọ́ ń gbéǹde àlìkíyàmà ni. Àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọṣẹ́wá ló ń gbèsè kó sàánú fẹ́ ní kọ̀ọ̀kan wa. Ọlá subhana rabbik rabbil izzati amma yasifun wassalam alal mursalin walhamdulillahi rabbil alamin.